الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه واتبع هداه وبعد. إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أفيكم الله سبحانه وتعالى أوالكم كاتب النبي محمد صلى الله عليه وسلم كالكم كاتب كما بار إلى النبي والصحابة ثم جمعنا لجونا النبي تفجأ من القيامة. gbogbo ẹ̀yin olùgbọ́ wa gbogbo wa tánà ní akí abẹ́lọ́nà rẹ̀ kọ́lọ̀n kọjọ kó san ẹni kọ̀kan wá ní ẹ̀san lórí. Eléyìí ni àlàyé ṣókí nípa orin àgbà tí ó jẹ́ pé púpọ̀ nínú wa náà ni a lè sọ pé a fẹ́ mọ̀ tàbí ká mọ̀ díẹ̀ ńbẹ̀ ká mọ̀ yòókù tó sì jẹ́ pé orin àlùbáríkà ni ó gbajúmọ̀ pẹ̀lú orin tafutu. Orin yẹn orin àlùbáríkà ni ẹni tó kọ takallama fi al-ilmi wal akhlaq ó ń sọ nípa àmà àti àwọn àwà dáadáa ni. Ó sì kọ orin yìí fún ìkan nínú àwọn tí wọ́n jọ lùgbà ní àsìkò kan náà tó jẹ́ pé ó wá bú àfáwà tí wọ́n kọ orin yìí. Àfáwà tí wọ́n kọ orin jẹ́ Abu Ishaq Ibrahim ibn Mas'ud al-Albiri al-Andalusi. Àwọn ni wọ́n kọ orin yìí. Àfáà tí wọ́n jọ wá lùgbà yìí ó bú àfáwà Abu Ishaq yìí. Wọ́n ní orúkọ àfáà yẹn jẹ́ Abubakri, ìyẹn ni pé ẹni tó bú àfáwà yìí ó ní Abubakri. Àfáà náà wá wò pé ń sẹ̀ tó ń fi bú padà kún sí ṣe wá sí fún wípé àwọn tó ti ṣe àìṣe ètò kọlọ̀ kí sí àárín yẹn. Ìdí ni tó fi jẹ́ pé àfáwà Abu Ishaq wọ́n kọ àwọn àbíyàtì Ọlọ́run sì ní kọ́nàlà qabul lọ́dọ̀ àwọn èèyàn tẹ́wọ́ gbà tó jẹ́ púpọ̀ náà àwọn èèyàn ni wọ́n ha sórí. So àwọn náà tí a bá láǹfààní láti ha kí àwọn náà gbìyànjú káwọn náà nínú àwọn orin tí ó yáyì tí ó dáa púpọ̀ ni. Ó kọ́ láti inú Bahar al-Wafir ilé tí al-Khalil tó sọ pé buhuru shiri wafiruha jamilun mufa'alatun fa'alun wá bẹ̀rẹ̀ wípé tafutu fún adakali ayyamu fatta. Àfààní ìṣẹ̀mí ọjọ́ ayé rẹ̀ ń kọjá lọ díẹ̀díẹ̀ bí ọjọ́ ayé ṣe ń kọjá lọ lẹ̀mí tí ẹ̀nà ń dínkù. Wàtàníhìtù jísmàkà sa'atunatan. Àfààní àwọn wákàtí tí ń kọjá lọ nínú ayé ó sì tún bá wọn náà yí ló fi jẹ́ pé nígbà kan ó wà lópó ń lò, nígbà kan ó di ọ̀dọ́, nígbà kan ó tún padà wá di arúgbó ló fi máa wewú lórí. Àfààní wàtàníhìtù jísmàkà sa'atunatan. Al-nahatu ọ̀nà ní al-qashr pé ọjọ́ ayé rẹ̀ ọ̀nà ń ṣe kí ni yashukku al-ayyam tashukkuha sa'at àwọn àsìkò ọjọ́ ayé wákàtí ayé ó ń jẹ́ lọ. Wàtàníhìtù jísmàkà sa'atunatan wàtàdùnkà al-manunu du'a sidqin. Àfààní ikú wá ń pè ọ́ lójoojúmọ́ wípé bó ṣe ń kọjá lọ bí àsìkò ṣe ń kọjá lọ lórí ẹ̀mí rẹ̀ ikú ló ń súnmọ́ kú sí. Ikú wá ń pè ọ́ pé aláyà sọ́ọ̀hì àǹtà uridu àǹtà. Wọ́n sọ pé ìrẹ́ ọmọ ìyá mi máa súnmọ́ mi, ìwọ ni mo fẹ́, ìwọ náà ní kí n wá pa, ìwọ náà ní kí n wá jẹ mí. aláyà sọ́ọ̀hì àǹtà uridu àǹtà. Sọ́ọ̀hì níbi ibẹ̀ yẹn tẹ̀ríkìmù ni wọ́n ṣe níbi ibẹ̀ ìpìlẹ̀ rẹ̀ ní sọ́ọ̀hìbù. Ọlọ́ni wà náà dáwó yá máàlìkù wọ́n nínú ìwáyà mi wọ́n kà ní wà náà dáwó yá máàlì instead yá máàlìk. Eléhùn ọlọ́ nínú èdè Lárúbáwá ó ní aláyà sọ́ọ̀hì àǹtà uridu àǹtà. aláyà sọ́ọ̀hì àǹtà uridu àǹtà. àrọ́kà tuhibbu irisan dhata khidrin. أبت طلاق الأخياس بتا. أبت طلاق الأخياس بتا. Àfáà kọjú sí Abubakar, àfáà Abu Ishaq kọjú sí Abubakar pé mo rí ọ lẹ́ni tó jẹ́ wípé tuhibbu irisan òun fẹ́ yàwó kan dhata khidrin aboni tí wọ́n tí ìjá dhata khidrin ayé ni àfáà wọ́n tọ́ka sí ibi bẹ̀yẹn wípé mo rí ẹlẹ́ni tí ń fẹ́ràn ayé. أبت طلاق الأخياس بتا. Àfáà ní nǹkan tó mọ̀ nípa ayé ni wípé àwọn tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n èèyàn tí wọ́n jẹ́ onílàákàyè èèyàn àbátà طلاق الأخياس بتا. wọ́n ti kọ ayé lẹ̀ ní kọ pé ìní fi ọmọ alladhi la raj'ata fihi talaqan la raj'ata fihi talaqun ba'in. Wọ́n ti kọ ayé lẹ̀ pé àwọn ò fẹ́ ayé. Ali radiyallahu anhu nínú afárù kan tí wọ́n gbà látọ̀dọ̀ rẹ̀ ó ń sọ fún ayé pé yá dunya ìrẹ̀ ayé gurri ghairi má tẹ̀mí jẹ lọ́mọ tẹ̀lómí jẹ
qad batattuki thalathan ay qad talaqtuki thalathan mo ti kọ̀ lẹ́lẹ̀ mẹ́ta mo ti ní ní ọ̀sẹ̀ kò ti fi ọ̀sẹ̀ mọ́ sáyé ni wọ́n wà léyà ayé táwọn kan ti kọ̀ kalẹ̀ afáàní abáttatọ́lá kọ̀ọ̀rọ̀ alákìyà subata abáttatọ́lá kọ̀ọ̀rọ̀ alákìyà subata tanamu dárọ̀ wáyà kàfí gọ̀tí tẹ́. afáàní tanamu dárọ̀ ó fi gbogbo ayé rẹ̀ sùn yẹn ni pé ó ti tẹ́ sínú ayé wáyà kàfí gọ̀tí tẹ́ kí wá sí pé ó sùn sínú ayé nìkan ó tún sùn níbẹ̀ ó tún wá ń hanrun. biha hatta idami tantabata. afáàní ó ti hanrun nínú ayé débi wípé nígbà tó bá tó kú òun náà ló tó wá ṣe ìtají pé nígbà tó bá fẹ́ kú tí kú wá débọ̀ ọlọ́wà ṣe ìmọ̀ ronú pé àṣì mo ti tán sínú ayé ìsàpánlé alkiyama fakam dha anta makhdu'un wa hatta. afáàní àìmọye ìgbà kamu níbẹ̀ yẹn di takfir kamu khabariya nìyẹn ó ní kamza anta makhdu'un wa hatta àìmọye ìgbà láyé ti tàn wọ́ Abubakar jẹ́ ọ̀tàn jẹ́ fá títí. matala tar'awi anha wa hatta. àfààní kò ní yé máa tàn jẹ́ matala tar'awi anha bọ́ọ̀ bá gbé ayé jùlẹ̀ kọ́ sọ pé matala la takuffa anha nígbà tó bá ti gbé ayé jùlẹ̀ pé ọ̀pẹ̀yìn dà sáyé ayé ma fẹjú mọ́ sí ni ó ṣiṣẹ́ lónìí yìí ó ṣiṣẹ́ lónìí pé tí má fi lé ní 1 million naira ń fi tó bẹ́ẹ̀ ìní dàmú káàkiri mọ́ àmọ́ tó bá fi lè ṣẹ́ lórí 1 million naira yẹn in tí ó tún máa wọ ni pé bó ní 1 million yóò tún ṣe yield tí ó tún pọ̀ sí òun náà lọ́ máa wá afáàní mata la takuffa anha ayé tó bá ti sọ wípé ó fẹ́ pẹ̀yìn ìdàsáyé ayé ò ní padà lẹ́yìn rẹ̀ ó máa wáyé náà ni. Abubakar da'awtuka lahu ajabta ila ma fi hazzuka lahu aqalta ila ma fi hazzuka lahu aqalta. bẹ́ẹ̀ tí ó lẹ́ẹ̀karùn-ún òun la kàtán yẹn tàbá ṣàkíyèsí ní àtìbẹ̀rẹ̀ rẹ̀ dé ẹlẹ́ẹ̀karùn-ún tá a kàdé yẹn tọ́pìkì tiẹ̀ òun náà ni wípé ó ń sọ nípa ikú àti wípé bójú ayé bílẹ̀ ṣe ń mọ́ tílẹ̀ ń sú òun náà là ń súnmọ́ ikú sí gbogbo wa náà ká lọ ronú sí dáadáa ká má jẹ́ wípé ayé láwà mẹ́yà ìntàfà ń sọ níbi àwọn àbíyàtì yẹn nìyẹn àmọ́ lẹ́yìn eléyìí ìntàfà fẹ́ bẹ̀rẹ̀ òun náà ni atharul ilm àbí ká sọ wípé fadailul ilmi àbí ká sọ wípé manzilatul ilmi àwọn orípa àmà àwọn láti ń bẹ fún ìmọ̀ làfáfẹ́ máa sọ fún wa nísìnyí pé tá a bá sọ pé òun súnmọ́ kú jẹ́ ẹni tó jẹ́ wípé ó máa fi ìgbà tó wà láyé ó máa fi wá mímọ̀. Abubakar da'awtuka lahu ajabta. ọbẹ̀rẹ̀ tọ́pìkì mi ó ní Abubakar ìwọ tó bú mi tó ń jẹ́ Abubakar da'awtuka lahu ajabta ó ní mò ń pè ọ́ lónìí tó bá fẹ́ gbọ́n tí mo fẹ́ sọ kó dá mi lóhùn. ila ma fi hazzuka lahu aqalta. láàmá fi hadduka ó ní ibi tí mò ń pè ọ́ sí níbi oríire rẹ̀ ó ní mò ń pè ọ́ sí law aqalta. mo sì fẹ́ kó ronú sí láàmá fi hadduka law aqalta ó ní mo fẹ́ kó ronú sí tí mò ń sọ yẹn. la ilmi takunu bi imama. afáàní ila ilmin ibi tí mò ń pè ọ́ sí òun náà níbi ìmọ̀ ó ní ilmin nakira ìmọ̀ wo ní sọ ìmọ̀ ṣẹ̀ríà Ọlọ́run ni ìmọ̀ táfi dọ́lọ́wọ́ bá mà ìmọ̀ tí yóò máa kọ́ wa ní súnà Nábì wa Muhammad sallallahu alaihi wasallam ó láfá ń sọ afáàní ila ilmi takunu bi imama. ibi tí mò ń pè ọ́ sí ni ibi ìmọ̀ takunu bi imama ó ní ìmọ̀ yìí ló fi jẹ ìmáàmù ló fi jẹ ọ̀gá láàrin àwọn èèyàn ló fi sọ wípé muta'an in hayta wa in amarta. tó fi jẹ́ pé muta'an in hayta wa in ìmọ̀ tó jẹ́ wípé ọmọ jẹ́ muta'an ẹni tí wọ́n ń tẹ̀lé in hayta bọ́ bá sọ pé àyíntọ́ lọ́wọ́ bá sọ ní ẹmọ́ débẹ̀ o òun ní débẹ̀ tó bá sọ pé ibi tọ́lọ́ ní kẹ́ẹ̀mọ́ lọ ní àwọn èèyàn máa sáré tẹ̀lé ọ àfáàní ibi tí mò ń pè ọ́ sí nìyẹn. wayajilu ma bi aynika min dhishaha àfáàní wayajilu nínú àǹfààní ìmọ̀ nínú àwọn orípa àmà àtàwọn láti ń bẹ fún náà in tí ń bẹ lójú rẹ̀ tí òjò orí náà tí í ṣe àìmọ̀ kan yóò mú pò fún ọ yóò jẹ́ kó o máa rí náà torí pé al-ilmu náà ìmọ̀lẹ̀ ní ìmọ̀ wal jahalatu halak àìmọ̀ kan ó ní òkùnkùn
àfààní wàyájílú má bí àìníkà min àṣáha yóò mú tí ń bẹ lójú rẹ tí òjò orí na nínú ẹgbàá wá mi min rìṣáha bí máa nà min rìtọ́ ìhá ní tún bẹ́ẹ̀ tí òjò orí na tó ti dojú tó ti dàbò ويهديك الطريق إذا ضللت ويهديك الطريق إذا àǹfààní nínú àwọn àǹfààní tí ń bẹ fún mọ́nà ni pé yahdika الطريق yóò máa tọ́ sọ́nà إذا ضللت nígbà tó bá fẹ́ sọnù. àǹfààní ìmọ̀ nínú àwọn àǹfààní mímọ̀ ni wípé yahdika الطريق إذا ضللت ẹni tó bá ti sọnù tá bá fẹ́ jọ́ mọ̀nà padà ọ̀nà tá a gbà fi jẹ́ kó yé o náà ni pẹ̀lú ìmọ̀ Ọlọ́run ọba àlékè ọlá. وتحمل منه في ناديك تاجا وتحمل منه في ناديك تاجا ó ní nínú àwọn àǹfààní mímọ̀ ni wípé ó padà dé adé láàrin àwọn ìjọ rẹ̀ fi nadika ẹ fi àwùsáàtì kọ́wọ́míkà láàrin àwọn ìjọ rẹ̀ ó padà jẹ ọ̀gá wọn padà di ọládé torí mímọ̀ tí ń bẹ fún wọn tí ò sí fáwọn. ويكسوك jamala ìdá àríta wayakisuka jamala ìdá. àǹfààní nínú àwọn àǹfààní tí ń bẹ fún mímọ̀ ni wípé yakisuka jamala yóò wọ́ lásọ àlùbáríkà aṣọ tó dáa ìdá àríta kódà kò jẹ́ ẹni tí ó ń rìn hò yẹn ni pé kódà kò jẹ́ ẹni tí ò ní background kankan kódà kò jẹ́ pé ẹni tí wọn ò mẹ̀rí ní ọ torí pé ó ti ní mímọ̀ àwọn yóò máa pàtàkì rẹ̀ wọ́n máa pọ́n lé. jamala ìdá àríta àfààní aṣọ gidi oní ọ̀wọ́ lẹ́wù ìmọ̀ ní ọ̀wọ́ lẹ́mọ̀ ìdá àríta nígbà tó bá wà ń hò. jamala ìdá àríta díẹ̀ nínú àwọn àǹfààní tí ń bẹ fún mímọ̀ òun náà ni Abu Ishaq ni wọ́n ṣàlàyé fún wa inshallah ta'ala nínú àwọn àjókòó tí tó ń bọ̀ a tún máa ṣàlàyé fún wa àwọn àǹfààní mímọ̀ gẹ́gẹ́ bí àfáà wa Abu Ishaq al-Albiri wọ́n ṣe kọ́ fún wa nínú tírà wọn tí wọ́n pè ní تائية أبي إسحاق سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليه السلام عليكم. Barakatul lil hajj wal umrah iléeṣẹ́ àlùbáríkà hajj and umrah services ni wọ́n ń ké sí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ṣe tán láti rin ìrìn àjò mímọ́ lọ sí mẹ́kà umrah lẹ́yìn fẹ́ lọ ni àbí hajj lẹ́yìn fẹ́ dé tètè máa bọ̀ ní iléeṣẹ́ àlùbáríkà gbogbo ohun tí ń mú ìrìn àjò rọrùn láti ilẹ̀ yìí títí dọ̀hùn gbogbo ẹ̀ ti wà nínú ètò ilé gbígbé ni ziyara nílé lọ ni kódà àwọn àlùfáà tí wọ́n kájú ẹ̀ ni wọ́n jọ ń ṣiṣẹ́ àdéhùn ló jẹ wọ́n lógún tí ẹ̀yin náà bá ti mú àdéhùn yìí ṣe lílọrí àbọ̀rẹ́ ni yóò já sí àwọn tí wọ́n ti bá wọn lọ rí ni wọ́n ròyìn fáwọn tí ò tí ì bá wọn lọ wípé tẹ́ ẹ bá wọn lọ ìrọ̀rùn ló máa já sí títí darapọ̀ mọ́ àlùbáríkà hajj and umrah services installment payment is allowed iléeṣẹ́ àlùbáríkà wà ní nọ́mbà 11B Amadu Close Maikan bus stop Ẹgbẹ́dá Lagos tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 08170859436 àti 08160227742 àti 08021023090 àlùbáríkà ìwọ là ń bá lọ o.